Good afternoon. Welcome back to my channel, my people. I am greeting you according to the time where you are. Today, we are talking about Queen Naomi. Queen Naomi wọ́n ti gbà o láti tẹ̀lé Kábíyèsí lọ sí vacation o pẹ̀lú Díọlá. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká jọ gbọ́ gist tèní. If today is your first time on my channel, please can you go straight and press the notification bell so that whenever I post any gist, you can get it. To my old subscribers, I say thank you. God Almighty will bless you. Okay, lọ́lá yín á máa lọ́lá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Èmi ọmọ yín ni o, Mashola Gist TV. I normally speak Yoruba on my channel and sometimes English. Please share this video, like and subscribe. God Almighty will bless you. Ẹ̀yin èèyàn wa, Queen Naomi àti Kábíyèsí, ọ̀rọ̀ wọn ó yẹ ká rọra máa ṣe o. Àní nǹkan tó fi bò wá lójú ìyẹn la máa wò. Bí mo ṣe ń sọ lọ, ẹ lè ráàrin Queen Naomi àti Kábíyèsí o, ẹ̀yin èèyàn. Queen Naomi ní àwọn ò fẹ́ kí àwọn èèyàn máa drag màmá àwọn o, wípé so màmá àwọn ò lè tẹ̀lé Kábíyèsí lọ sí vacation o torí àwọn ò fẹ́ wàhálà fún màmá àwọn o. Wípé ṣùgbọ́n ìgbà tí Díọlá ti láwọn ń lọ, wípé Princess Díọlá lè tẹ̀lé wọn, àwọn àti Kábíyèsí àti Tadéníkàwò. So bá ṣe gbọ́ ni ta ní ká wá sọ fún yín. Wọ́n ní oríṣiríṣi èèyàn ló dá sọ́rọ̀ yìí o kó tó dé pé Queen Naomi gbà o. Ẹ rántí pé bàbá wọn dá sí. Ẹ rántí pé màmá wa Fúnkẹ́ Felix àwọn náà dá sí wípé kí wọ́n tẹ̀lé Kábíyèsí lọ sí vacation. Àìmọye àwọn ọba náà kan dá sí. A lè máa dárúkọ wọn fún yín. Ṣùgbọ́n Queen Naomi ti gbà. Nǹkan tí Queen Naomi dẹ̀ fi gbà ni pé lórí ọ̀rọ̀ Tadéníkàwò, ẹ wo gba àwọn èèyàn tí wọ́n sọ̀rọ̀ lórí vacation tí mo ṣe yẹn, tí wọ́n sọ gbogbo àwọn tó yẹ pé wọ́n suggest pé kí Queen Naomi tẹ̀lé Kábíyèsí, they are 80% because wọ́n ní ọmọ Kábíyèsí ni Tadéníkàwò. Wípé Queen Naomi ò lè sọ pé kí Kábíyèsí má gbọ́mọ wọn lọ sí vacation. Number one, Kábíyèsí ti miss ọmọ wọn. Kábíyèsí fẹ́ spend time pẹ̀lú ọmọ wọn. Bó tilẹ̀ jẹ́ pé Kábíyèsí fẹ́ rí Queen Naomi náà o. Ṣùgbọ́n nígbà tí ọmọ ti wà láàrin wọn, wọ́n ní ó yẹ kí Queen Naomi kí wọ́n accept nítorí pé àwọn ni wọ́n sọ pé anything tó bá ti involve Tadéníkàwò, àwọn máa wà open fún Kábíyèsí. Wípé so Queen Naomi ò lè sọ pé kí Tadéníkàwò àti Kábíyèsí kan má wà together, kan má lè spend time pẹ̀lú ara wọn nítorí pé àwọn náà lọmọ wọn. Kò dẹ̀ sí nǹkan tí Queen Naomi lè ṣe. Tí Queen Naomi bá ní rárá, Kábíyèsí máa drag Queen Naomi ní o lọ́tùn lósì. Wọ́n á dẹ̀ máa sọ fún wọn pé àwọn fẹ́ gbọ́mọ àwọn, àbí kán ní kán gbé wá sí palace, nǹkan tí Kábíyèsí máa ṣe fún wọn nìyẹn. So wọ́n ní pé ìgbà tí bàbá wọn ti dá sí, Queen Naomi ò ní nǹkan bí ìtàn lè sọ ju pé kí wọ́n gbà lọ. Ẹ̀yin èèyàn wa, ẹ jẹ́ ká jọ máa gbọ́ gist tèní lọ. Princess Díọlá dẹ̀ sọ fún Queen Naomi pé tí ọkùnrin àti obìnrin tí wọ́n bá jọ wà pọ̀ mọ́, àwọn ọmọ ló máa ń jìyà. Ẹ̀yin ará ilé náà, ẹ̀yin náà ẹ mọ̀ ń pa ọ̀rọ̀ yìí. Wípé tí bàbá àti ìyá tí wọ́n bá jọ wà pọ̀ mọ́, àwọn ọmọ ló máa ń jìyà o. Nítorí àwọn ọmọ yẹn wọn ò ní àǹfààní láti bá àwọn méjèèjì sọ̀rọ̀, láti wà pẹ̀lú àwọn méjèèjì lẹ́ẹ̀kan náà. Ìyá fẹ́ máa fa ọmọ yẹn sí ọ̀dọ̀ ẹ̀, bàbá fẹ́ máa fa ọmọ yẹn sọ́dọ̀ ẹ̀. Princess Díọlá ní no, kán má ṣe báyẹn fọ́mọ wọn. Wípé Kábíyèsí nífẹ̀ẹ́ ọmọ wọn. Wọn ò dẹ̀ ní fẹ́ kí ìfẹ́ ọmọ yẹn kó kúrò lọ́kàn Kábíyèsí bó ṣe wà. Wípé so anytime tí Kábíyèsí bá ti láwọn fẹ́ rán ọmọ wọn, kán jẹ́ kí Kábíyèsí rí ọmọ yẹn. Wípé kò tiẹ̀ tún ní dáa torí Kábíyèsí máa wò pé kí ló dé tó jẹ́ pé pẹ̀lú gbogbo nǹkan táwọn ń ṣe fún Tadéníkàwò àti Queen Naomi wọ́n tún rò nínú ọkàn wọn pé ọmọkùnrin yìí ó ń gbìyànjú, ẹ jẹ́ kí n fún un láàyè
láti rí ọmọ ẹ̀ nígbà tó bá fẹ́ pé so kán má ṣe báyẹn kán accept láti tẹ̀lé kábíyèsí so that kábíyèsí wọ́n á ti fi rí time láti ní pẹ̀lú ọmọ yẹn pé it's been a long time tí kábíyèsí ti wà pẹ̀lú ọmọ yẹn pé kábíyèsí dẹ̀ miss ọmọ yẹn. Pé Naomi dẹ̀ sọ fún kábíyèsí pé àwọn ò ní 2 weeks láti spend ní vacation o wípé because àwọn ní a lot of things táwọn fẹ́ ṣe fún àwọn ọmọ fún summer ẹ mọ̀ pé wọ́n ní program pẹ̀lú àwọn ọmọ yìí ní Àkúrẹ́ fún summer oríṣiríṣi program ni wọ́n ti organize fún àwọn ọmọ ní church wọn time of the year ni tí Queen Naomi máa ń ṣe gbogbo àwọn nǹkan tó máa ń ṣe yẹn. Ẹ̀yin èèyàn lé lóòótọ́ o àwọn èèyàn lè máa sọ pé Queen Naomi ò fẹ́ spend time pẹ̀lú kábíyèsí bẹ́ẹ̀ mi ṣe ń sọ ìyẹ́lẹ̀ máa wò ìyẹ́lẹ̀ máa wò ṣe rí ọ̀rọ̀ Queen Naomi àti kábíyèsí kò sẹ́ni tó lè dá sí i kò sí àwa tá à ń sọ̀rọ̀ yìí gan a lè dá sí i a kàn ń sọ̀rọ̀ ni ṣó ti yé yín ìfẹ́ tó wà láàrin wọn ó tíìkì ó nípọn so èmi nǹkan tèmi gbọ́ nìyẹn tèmi ní kí n wá sọ fún yín èmi ò believe o pé kábíyèsí àti Queen Naomi wọn ò nífẹ̀ẹ́ ara wọn mọ́ kábíyèsí nífẹ̀ẹ́ Queen Naomi seriously so Queen Naomi kàn ń rò pé àwọn ò fẹ́ disappointment again látọ̀dọ̀ kábíyèsí ni so wọ́n ní wọ́n ṣáà ti gbà láti lọ wípé nítorí bàbá wọn ẹ mọ̀ pé kò sí nǹkan tí bàbá kábíyèsí sọ fún Queen Naomi tí Queen Naomi ò ń gbọ́ nítorí wọ́n respect bàbá kábíyèsí gan bàbá kábíyèsí dẹ̀ love wọn seriously torí wọ́n ní ọmọlúàbí ni Queen Naomi pé ọmọlúàbí gidi ni Queen Naomi pé wọn ò dẹ̀ tẹ ojú àwọn mọ́lẹ̀ rí so ẹ̀yin èèyàn lé gist tá a gbọ́ nìyẹn tá a ní ká wá sọ fún yín ọlọ́run elédùnmarè á wà pẹ̀lú yín o ní agbára ọlọ́run gbogbo etí tó ń gbọ́ mi ọwọ́ yín àti ọlá yín kò ní lọ ìsàlẹ̀ o òkè òkè ló máa lọ o ẹ̀yin èèyàn mi mo dúpẹ́ lọ́wọ́ yín mo appreciate yín o ẹ bá mi share fídíò yẹn like o yín tẹ́ bá ti subscribe ẹ subscribe o God Almighty will bless you thank you so much I do appreciate you